ọmọ ọdún márùndínlógún sọ̀rọ̀ èyí ni bí ògúnnágbòǹgbò kan nínú ẹgbẹ́ òṣèlú PDP Ẹ̀sìnrógunjó ṣe fipá bá mi lò tó sì já ìbálé mi. àìfàìmọ̀ ni wàhálà ọ̀tún kò tún ní bẹ́ sílẹ̀ o fún ògúnnágbòǹgbò nínú ẹgbẹ́ òṣèlú PDP Comrade Abdulmumini Musbau Ẹ̀sìnrógunjó, ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn wípé ó fipá bá ọmọ ọdún márùndínlógún kan tó jẹ́ obìnrin lò pọ̀ ní ọ́fíìsì rẹ̀. Lọ́wọ́ báyìí ná ìgbésẹ̀ ti parí láti fi ojú ẹni ọ̀hún ba ilé-ẹjọ́ gíga eléyìí tó ń bẹ ní ìpínlẹ̀ Kwara. Láìpẹ́ yìí ni wọ́n pé ìgbésẹ̀ yóò wáyé láti fi ojú rẹ̀ ba ilé-ẹjọ́ nítorí wípé níṣe ni adájọ́ eléyìí tí yóò ṣe ìdájọ́ lórí ọ̀rọ̀ ọ̀hún tí ń yìnrìn ọ̀rọ̀ náà wò. Ẹ̀sìnrógunjó tó jẹ́ ọ̀jìnmí olóṣèlú ní ìpínlẹ̀ Kwara, òun ni wọ́n pé wọn yóò wọ́ lọ síwájú ilé-ẹjọ́ látàrí ẹ̀sùn eléyìí tí àjọ kan tó ń rí sí ọ̀rọ̀ obìnrin àti àwọn ọmọdé tí wọ́n fi ṣọwọ́ sí iléeṣẹ́ DSS nípa ẹ̀sùn èyí tí wọ́n fi kàn án, tí wọ́n sì ń béèrè fún ìdájọ́ òdodo lórí ọmọdébìnrin náà eléyìí tí wọ́n ní olóṣèlú ọ̀hún ṣe báṣubàṣu. Òṣojú mi kòró tí ó bá àwọn oníròyìn sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló sọ fún àwọn oníròyìn wípé olóṣèlú náà ní ilé-ẹjọ́ ti ṣáájú fi ìwé ṣọwọ́ sí láti fi pè é wípé kó yọjú sí ilé-ẹjọ́ lọ́jọ́rú, tí wọ́n sì sọ wípé láìpẹ́ ó ṣeéṣe kó jẹ́ wípé yóò yọjú sí iwájú ilé-ẹjọ́ gẹ́gẹ́ bí ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn án nílé-ẹjọ́ ọ̀hún. Ẹ̀sìnrógunjó ni wọ́n pé ó hu ìwà àìtọ́ náà lọ́fíìsì rẹ̀ eléyìí tó wà lọ́nà Odòta, Ìlọrin, ìpínlẹ̀ Kwara. Ẹ̀sùn ọ̀hún ṣe àlàyé wípé níṣe ni Ẹ̀sìnrógunjó pàdé ọmọ náà ní agbègbè Ọlọ́run ṣògo, Ìlọrin, ìpínlẹ̀ Kwara lásìkò tí ọmọbìnrin ọ̀hún lọ sí ilé kéwú níbi tí ó ti ń kọ́ ẹ̀kọ́ ìmọ̀ híhá Alkurani tó sì tàn wọ ọ́fíìsì rẹ̀ níbi tí ó ti fi ipá bá lò pọ̀ lábẹ́ ìpìrọ̀rọ̀ pé òun yóò fi ọmọ náà ṣaya. Ọmọ náà gẹ́gẹ́ bí ó ṣe ní àlàyé, ó jẹ́ kí ó di mímọ̀ wípé ẹni ọ̀hún òun ló fi ẹ̀tàn tán òun lọ sí ọ́fíìsì rẹ̀ lọ́jọ́ náà tí ó sì fi ipá bá òun lò pọ̀ nípa kíkọ́kọ́ fi ọwọ́ kan òun ní ọyàn, tí ó sì ń jẹ́ kí ó di mímọ̀ fún òun pé òun ní ẹ̀tọ́ láti ṣe eléyìí lópin ìgbà tó jẹ́ wípé òun náà lòun ò padà fi ṣe aya. Ọmọ náà tẹ̀sí níwájú wípé lọ́jọ́ náà lẹ́yìn tí ó hu ìwà náà tán ló tún kí òun kú oríire, bó ṣe jẹ́ wípé òun kọ̀ fún un, ṣùgbọ́n ó fi tipá ní àjọṣepọ̀ pẹ̀lú òun tó sì wá kí òun kú oríire lẹ́yìn tí ó tẹ̀fẹ̀ inú rẹ̀ tán wípé òun ti di obìnrin báyìí, nítorí náà kí òun má ṣe sọ fún ẹnikẹ́ni, torí pé tí òun bá ṣe bẹ́ẹ̀ ó ṣeéṣe kí òun má lè ní àǹfààní láti fi òun ṣe aya mọ́. Gẹ́gẹ́ bí ìtẹ̀síwájú ọ̀rọ̀, ó jẹ́ kí ó di mímọ̀ wípé ní ẹ̀yìn tí ìṣẹ̀lẹ̀ náà wáyé ló di wípé òun kò rí orírò bó ṣe tọ́ àti bí ó ṣe yẹ mọ́. Láti ìgbà náà ni òun ti máa ń dádì kó tó di wípé àlùfáà òun tí ó ń kọ́ òun ní kéwú ṣe àkíyèsí eléyìí tó sì ń fi ìgbà gbogbo yọ òun lẹ́nu wípé kí ni ohun tí ó ń ṣẹlẹ̀, torí pé òun ti fà sẹ́yìn ní inú ẹ̀kọ́, ṣùgbọ́n òun kọ̀ láti jẹ́wọ́ fún un láti sọ pàtó ohun tí ó ṣẹlẹ̀. Lẹ́yìn ọ̀rẹ́yìn ló ní wípé ọ̀gá òun sọ wípé níṣe ni òun yóò lé òun kúrò ní ilé kéwú, tí ó sì ń jẹ́ kí ó di mímọ̀ wípé lẹ́yìn tí ọ̀gá òun sọ eléyìí ni òun wò pé kí òun sọ ohun tí ó ṣẹlẹ̀ fún un. Lẹ́yìn náà ló ní ọ̀gá òun béèrè fún nọ́mbà olùjẹ́jọ́ náà tí òun sì fún un. Ó ní wípé wọ́n pe Ẹ̀sìnrógunjó, ó sì ṣe ìlérí láti wá yọjú sí olùkọ́ òun, ṣùgbọ́n lẹ́yìn náà ni Ẹ̀sìnrógunjó padà pé òun tí ó sì bínú sí òun ní orí aago wípé kí ni ìdí tí òun fi sọ fún olùkọ́ òun. Bákan náà ni òun sì ṣe àlàyé ohun tí ó ṣe okùnfà àwòrán tí wípé síwájú àsìkò yìí òun ni ìròyìn ti ń sọ di mímọ̀ wípé ìgbésẹ̀ ti parí láti mú olùjẹ́jọ́ náà lọ síwájú ilé ẹjọ́ láti wí tẹnu rẹ̀ lórí ẹ̀sùn eléyìí tí wọ́n fi kan ọ̀hún, tí wọ́n sì sọ wípé níṣe ni